Hello everyone, welcome to Toyeen Talks. How you doing? Thank you for watching. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you. Bye. Oh God, old age, my master, show me the way across the sea. Oh Yod, àwa kú sinmi ọjọ́ àtàná àti jẹta, a kú olùdí ọlọ́jọ́ gbọgbọrọ. Ṣàlàáfíà mo báyìí. Obanla Elizabeth lórúkọ mi ń jẹ́. Adẹ̀kú ìrànwọ́ àwọn celebrities lọ́tùn lósì. Gbogbo àwọn pátì wíkẹ̀ndì gbogbo àwọn pọ̀pọ̀ ṣìṣì wíkẹ̀ndì yẹn. Ó larùkú ó burúkú jù. Ó ga o. Àwọn olè jẹ́ káwọn gbẹ̀nu sí ìta àbá ti rí tó ń lọ lórí social media yìí. Ẹ̀bà róde lọ́tùn lósì. Ṣẹ́yìn tẹ̀mí iṣẹ́ ìróde tó ń lọ lọ́tùn lósì. Rí àwọ̀dù. Rí àwọ̀dù lọ́tùn lósì. Rí àwọn celebrity, àwọn ready celebrities lọ́tùn lósì. Àwọn ìdí kò sí ilé. Àwọn yẹn gan gbogbo ìlú òyìnbó lọ́hùn. Gbogbo Amẹ́ríkà gangan gbogbo Amẹ́ríkà làbúrò mi ti fọ́ tán. Ó máa tún lọ ó máa lọ Canada. Ìyábọ̀ àbúrò mi tó gbáǹskì. Ìyábọ̀ Òjó àbúrò mi ni. Ẹbí inú ẹ̀ ò bá dùn mọ́ kó la rí mọ́lẹ̀. Àbúrò mi ni Ìyábọ̀ Òjó. Ìyábọ̀ Òjó mọ́mí priest mọ́mí Festus Ìyábọ̀ Òjó tíá. Àbúrò mi ni. Rí gbogbo ẹ̀ ṣe ń lọ. Ẹ ká kọ́ yà síbi pàtí Fọlúkẹ́ Dáramọ́lá. Fọlúkẹ́ Dáramọ́lá ṣòkú ìyá ẹ̀ ayé gbọ́ ọ̀run máa mọ̀ ó dájú o. Gẹ́gẹ́ dìdì gẹ́gẹ́. Fọlúkẹ́ Dáramọ́lá ṣòkú màmá ẹ̀ ayé gbọ́ ọ̀run máa mọ̀ ẹ bá gbọ́. Àwọn wo ló wà ní ibẹ̀ náà rẹ́gẹ́rẹ́gẹ́ tìgẹ́gẹ́. Nígbà tí Fọlúkẹ́ Dáramọ́lá ṣòkú màmá ẹ̀, àwọn wo ló wà níbẹ̀ ẹ má gbọ́ o. Tìgẹ́gẹ́. Ó bẹ̀rẹ̀ látòrí ìyàwó gọ́vnà wa, ìyàwó gọ́vnà ìlú Èkó, ìyàwó Sanwó-Olú. Ni mo bá rí onítọ̀hún ló ń jó mùkẹ́mùkẹ́ nínú ṣọ́ọ̀ṣì ni mo pé kí ló ṣojú mi? Ó ń wò bàìbàì, àṣẹ kò wò bàìbàì. Àṣẹ ìyàwó gọ́vnà, odidi gọ́vnà Èkó, gọ́vnà largest city ní gbogbo Áfíríkà. Òun ló wà ń bẹ̀. Ìyá Alájọkẹ́, ìyàwó Sanwó-Olú, mò ń gbádùn ẹ. Wọ́n ní talẹ̀ bá wá. Wọ́n ní celebrity náwọn bá wá. Rẹ́ni celebrity náà bá wá. Gẹ́gẹ́. Fọlúkẹ́ Dáramọ́lá. Wọ́n ló yáyì láwùjọ. Wọ́n lọ́mọ pàtàkì ni. Wọ́n ní kì í máa ń ṣèkébù. Wọ́n ló dá láwùjọ. Ni mo bá tún wò kẹ̀kẹ́ ni mo ní ta ni mo rí. Ló bá di ìyàwó dẹ́pútì ni mò ń pé ẹ gbà mí ojú ń dùn mí ni ẹ gbà mí ojú ò dùn mí rárá ẹ gbà mí ìyàwó àmúṣáàtì ni ẹ gbà mí gẹ́gẹ́ ìyàwó dẹ́pútì Èkó ẹ gbà mí o ẹ gbà mí ní pàtí ìta ni ẹ gbà mí. Ní pàtí celebrity ẹ gbà mí celebrity àgbáyé ẹ gbà mí ọmọ APC ẹ gbà mí kò kì í ṣe kéèbú ẹ gbà mí ọmọ dáadáa ni ẹ gbà mí ọwọ́ fi ìdúró yẹ sí ẹ gbà mí wọ́n fi jókòó yẹ sí ẹ gbà ni mo bá tún wò gẹ́gẹ́ ni mo níta ni mo ń wò yìí o. Ló bá tún di Táyọ̀ Àyìndé tíya gẹ́gẹ́ chief of staff gbogbo Lagos state ẹ máa gbọ́. Ìtumọ̀ ẹ̀ ní pé number 1, number 2, number 3 of Lagos state wọ́n wà níbi tí celebrity
èyí tí gbogbo èèyàn mọ̀ ní àgbáyé Folúkẹ́ Dáramọ́lá láti ìṣòkú ìyá ẹ̀ gẹ́gẹ́gẹ́gẹ́ ti gẹ́gẹ́gẹ́gẹ́ ti ti gẹ́gẹ́gẹ́gẹ́ ti gẹ́gẹ́ ti gẹ́gẹ́gẹ́gẹ́ tẹ̀tẹ̀ntẹ̀tẹ̀ntẹ̀ ẹ̀yin tèmi ẹ má gbàgbé nígbà ayé tíjọ́ sí àwọn kan wọ́n náwọn ṣe náwó wọ́n parọ́ wọ́n ní gómìnà Lagos State tí wà ń bẹ̀ o ni mo bá pa àwọn ti gómìnà wọ́n ní kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ta ló ń jẹ́ bẹ́ẹ̀ ó ní ìdọ̀tí ni ta ló ń jẹ́ bẹ́ẹ̀ a ò lè bá ṣe jẹ́ bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹ́bù alájà ìlà ní wàhálà ẹ̀ ti pọ̀ jù madam ẹ̀yin náà ẹ bá ń sọ̀rọ̀ ni mo ní ó sọ pé ẹ wà níbì kan náà nírọ́ ló pa o irọ́ ńláńlá irọ́ wọ́n lápẹ́lẹ̀ ẹ̀rọ ní irọ́ aláwọ̀ ò débẹ̀ rárá irọ́ wọ́n ní kí làwọn fẹ́ ṣe lọ́dọ̀ ẹni yẹn irọ́ wọ́n ló onítọ̀tí ní irọ́ ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀bù ní irọ́ ọmọ rádaràda irọ́ ó máa ń bú gbogbo èèyàn irọ́ alájàngbìlà ní irọ́ gbogbo èèyàn ló ń bàjá irọ́ yéè Folúkẹ́ Dáramọ́lá ṣòkú ìyá ayé gbọ́ ọ̀run mọ̀ Folúkẹ́ ò ṣe dáadáa o wáì tó sọ fún mi Folúkẹ́ ò dẹ̀ sọ ó yẹ kó sọ fún mi náà ó yẹ kó sọ fún mi. ẹ̀yin tèmi ẹ lọ wò tẹ́ ẹ bá rí gbogbo àwọn átírẹ́sì níbi òkú ìyá Folúkẹ́ Dáramọ́lá gbogbo wọn wà bẹ́ẹ̀ àwọn àbẹ́ ló ń jó nínú wọn dùn náà ń jó náà níbo pé eléyìí ga o eléyìí pọ̀ o eléyìí dùn o gbogbo pọ̀pọ̀ ṣiṣẹ́ inú mi dùn kẹ̀ níbo wọ̀ kẹ̀ níbo ká wọ̀ kẹ̀. mo bá bẹ̀rẹ̀ sí máa ń garùn pé bóyá àti ẹ̀ máa rí wọ́n gbé wọ́n lé pẹ́ sílẹ̀ ó máa ń dájú ìjà ni fìjà bí ni ìjà ni wọn yà pè síbẹ̀ torí wọ́n bá lọ pè síbẹ̀ tó bá lọ mú yàwó gómìnà tó bá lọ mú wọn bò ta ló wà báyìí ẹ̀yin ọmọ orí yìí dà lọ́rùn yìí èlò láṣọ yìí èlò láṣọ tẹ́ ẹ gbé fún mi ẹ̀wọ̀n eléyìí wọ́n ṣe wà yìí 165 ó dùn jù ṣó ti yẹ ibi dì í dùn jù ó dùn jù 165 lélẹ́yìí different colours ni mo rò pé n bá ń wa níbi ìbárẹ́ni tó jọmọ̀ pé jẹ́ ń kúrò lórí city edge kí n tún lọ bòmí mo bá ń lọ káàkiri gbogbo àwọn tó ń gbé kínní celebrities pátá mo wá mi ò rẹ̀ níjọ́. Ava. 165 àbí ẹyẹ ọmọ ẹ 165 àwọn ò gbọ́dọ̀ sọ̀rọ̀ kọjá aṣọ kan kí àwọn bá gbà aṣọ kan kó pa kájà kó lóun polówó ọjà Nàìjíríà tàwa aṣọ ẹyọ kan ṣoṣo at least àwọn bá láṣọ kó yẹ kó ní different colours sí ẹ different design aṣọ ẹ. ọ̀rọ̀ ọ̀pá márùn-ún ní 165 ọ̀rọ̀ aṣọ yìí bíi 3 kg ni ẹ wò bíìdì yóò dùn délẹ̀ ni 165 lọ̀pá márùn-ún ṣé ẹ ti rí ẹ jẹ́ rí pé kọ́lọ́kọ́lọ́ làwọn gbé wà ẹ̀wọ̀n ni láti gbé ọ̀pá márùn-ún kan á fi kọ́ rí bẹ́ẹ̀ á fi kọ́ rí àròjọ́ orí ọ̀pá márùn-ún yẹn á bú gbogbo Nàìjíríà lé lórí. Folúkẹ́ ó ti nǹkan tí ò dáa o ò bá dẹ̀ bá wá pè síbẹ̀ bóyá ti èrì bí nọra díẹ̀ Folúkẹ́ ti níyẹ̀ no ẹ mọ̀ Folúkẹ́ bóyá máa sọ inú mi fẹ́ wà láà àtẹ̀mí máa lọ débẹ̀ ní sọ́wọ́n máa jẹun báwo yàn gan bá sọ ìkẹ́sì ẹ̀ gan olówó nínú mi fún wọn ẹ mọ̀ Folúkẹ́ ò fẹ́ wà láà ọmọ arúgbó ni.
Folúkẹ́ ó ṣe dáadáa. Folúkẹ́ náà wọ́n náà ò ṣe dáadáa rárá. Akéré tó ṣe bẹ́ẹ̀ yẹn. Àwọn ẹ̀rọ bàbí tiẹ̀ at least ó tiẹ̀ jáde bí ẹ bá jáde. Wàhálà kọ́mọ́kọ́ tẹ tiẹ̀ bá mi fi iná yẹn inú mi dùn gan. Ṣé lọ́kàn mi balẹ̀? Òrò. Ẹ ti mọ̀ kí àwọn máa wá ẹni máa pèèyàn sóde kiri. Mo wá ń wá kiri mí ìwà rí. Mo gbé mo ní káyọ̀ lè máa ní alẹ́ rẹ̀ ni tó máa tí ìyá yẹn tó máa jẹ́ kí ìyá yẹn wá tó jọmọ pátì kọ́ máa da pátì ń rú nǹkan tọ́mọ yẹn máa rú lọ́kàn ara ẹ̀ nìyẹn torí mọ̀ kan a lè dé bẹ́ẹ̀ anytime ó mọ̀ ṣe rí ìtàn ìṣe fẹ́mi ó dùn mọ́ mi inú gan ó dùn mọ́ mi inú amúkábí á ní kinní kan ẹyẹ ìyá ni ẹ bá mi gbọ́ yín wọ́n máa gbé wọn lọ sí kinní òkè ẹ̀dúrà èyàn adárúkọ ọmọ tèmi ní ti ogun àbí kí ló pè ó lè ọmọ because already àwọn ọmọ mi ò bógun tán ọmọ bá ńlá ni wọ́n kò sí bó ṣe bá dárúkọ tó rí ìfọ̀bá ńlá sí bó bá ti ń dárúkọ tó yẹ bó bá ti ìfọ̀bá ńlá sí ó tí kò kọ̀ǹfàmá ọba ńlá ni kò fi sí wọ́n ní babaláwo yẹn gan máa yarí pé èmi ò ṣiṣẹ́ irú eléyìí o èèyàn máa bá ó fẹ́ pọ̀ lọ́run lẹ́jọ́ nìyẹn ó rò pa ní àsìní ẹ̀wọ̀n inú mi kàn dùn ló ń bẹ̀ bùkẹ̀ lọ́rùn ojú kò ẹ̀yẹ èèyàn èmi láìkì ìdájọ́ ẹ̀yẹ ní tíátà yẹ mo láìkì ìdájọ́ tẹ̀ ẹ̀ bá mi ṣe yẹ ó dùn mọ́ mi gangan àjọṣẹ́ nílùú wa ó dùn mọ́ mi gangan àjọṣẹ́ nílùú ó dùn mọ́ mi gangan àjọṣẹ́ nílùú wa ẹ fi ṣe yẹ̀yẹ́ ẹ̀yẹ èèyàn ẹ má wulẹ̀ dára yín láàmú ó ti yẹ ká ẹ yé kó yé yín ohun tí ò fẹ́ kò fẹ́ rí èèyàn kan kó sọ̀rọ̀ àwọn tí ò àbí kò fẹ́ rí wọn àbí kò fẹ́ ká ẹ sọ̀rọ̀ àwọn ènìyàn dáadáa kò dẹ̀ fẹ́ ká ẹ bá wọn ṣe àwa máa bá yín ṣe gbogbo àwọn tó olóòfẹ́ yẹn by fire by force a máa bá wọn ṣe bàbá ti mọ̀ pé irú nǹkan bẹ́ẹ̀ yẹn ló fẹ́ kúlé lórí kí ló dé tó kùkú kó tiẹ̀ fi wálẹ̀ kó máa bá tiẹ̀ lọ wálẹ̀ ti pọ̀ jù ojoojúmọ́ ló wàá rọ̀jú bí ẹlọ́dọ̀ babaláwo yìí o babaláwo mo wá bẹ̀rẹ̀ alúgbẹ́rẹ́ wo tó ọ̀dọ̀ babaláwo ẹ̀yẹ tó o bá lọ tó o tún kówó lọ ní ìtò lọ sí ó gbọ́dọ̀ make sure pé ọmọ kan kú o gbogbo àwọn èèyàn ọmọ tó lé lọ ó gbọ́dọ̀ tí àbá ti rí kan tó kú láàrin ìjọ méje ikú pa ẹ́ táwọn ò bá ti rí kankan tó kú náà ọmọ yẹn ní àárín ìjọ méje ikú pa ẹ́ o ṣe bó ní bọ́tà ọmọ tèmi lọ́wọ́ ó ní agbátikú yọ̀gàn gbogbo àtàwọn ọmọ ẹ̀ wọ́n ń lọ sí níbo náà ń lọ èmi kì í kúkú po kì í kúkú kíkú kan bí kò ṣe yíyè kí n lè máa ròyìn iṣẹ́ olúwa tó o bá ti rí nǹkan kan ó bá rí ìyẹ̀tú lára àwọn ọmọ mi sọ pé kò sí jésù ìgbà ẹni kò sọ pé má lọ́n tí mo sì mọ́ jésù àwa ní kó wá wò ẹ̀ á ní kó pa àwọn ọmọ tèmi á wò wọ ìwọ gíẹ̀gíẹ̀ ìkà onílara mélòó láti kólẹ̀ ní èlé ṣé orí design kan ní orí different colours táwa ń tò pé máa fi kan ayọ́kan ló máa fi pa kájà àwọn àròjọ orí àgbẹ̀ orí àgbẹ̀ lẹ́nìí ní ohun tí mo ti tà ní ṣọ́ọ̀bù mo dúpẹ́ fọlọ́run alihamdulilayi ní jésù kristi ṣeun hallelujah ẹ bá wa gbé olúwa tóbi alihamdulilayi ẹ bá mi ṣe ògo fún jésù ògo bàbá ògo ojo ọba ńlá orúkọ mi ló ń jẹ́ bẹ́ẹ̀ it's not my nickname ẹ wòran kọ́lọ̀ mi látúndà yìí 165 ẹyọ kan náà ni bá ti rọ̀pà márùn a máa fi àwọn yẹn ó lè fi jẹ àwọn tí ò rọ̀ lárí kò ń ṣerú àwa ń bí fake life orúfè ever gbogbo àwọn ọmọ tó o ti fi ní láti jẹ ǹjẹ́ gbogbo àwọn wàhálà ìbọn ṣe ń lọ wọ́n gba scholarship wọ́n ń gba gbogbo nǹkan tó ń ṣe orogún ẹ̀ tó fẹ́ pokùn ṣe lórí ọ̀tọ̀ lẹni tó ń bá àwọn ọmọ níléèwé
ní ibi tá a gbé wà yìí ọkọ lé fún, ibi tá a gbé wà yìí ó ní mọ́tò, ibi tá a gbé wà yìí ó di celebrity, ó wá kí ló ń ṣe, kí ló ń bá ká, kò sí nǹkan tó ń bá ṣá, kò sí nǹkan tó bá ṣiṣẹ́ fẹ́ anybody bí, kò lè ṣiṣẹ́, kò lè ṣiṣẹ́, kò lè ṣiṣẹ́. Ìwọ àbáláàrú ẹ̀ ta ló gúnyán fún ẹ tó ní tọ́gbọ̀n ìṣòro, àwọn ta ló máa sá fún ẹ, ta ló fẹ́ sá fún ẹ, wo ó máa sá, bóyá máa sáré kí ẹ, ó máa sáré àwọn ọmọ ọlọ́mọ títí tó ó máa pokùnso gbẹ̀yìn ni, ó máa pokùnso gbẹ̀yìn ni tí ò sí nǹkan kan bẹ̀. Ìwọ ọmọ ìjà ìjà tì máa bọ́ sórí social media. Obanla yẹn náà ọmọ ẹ̀ máa lọ sí, àwọn ọmọ ta ló ń lọ sí, àwọn ta ló ń bẹ̀ sọ, èmi àti yẹ ẹjọ́ dájọ́ ni, ṣé mi àti yẹ ẹjọ́ dájọ́ ọmọ ni, tó máa lọ ọmọ tèmi ló fẹ́ fi dájọ́, ṣáàjọ wà nínú ẹgbẹ́ ni, àbí kí ni mo bẹ́ẹ̀ jẹ, ẹni bá bẹ́ẹ̀ jẹ tó bá bẹ́ẹ̀ mu olólè sọ pé òkè o fẹ́ fọmọ ẹ̀ dájọ́, gbogbo ọ̀tẹ́ ẹjọ́ ń lọ létí tẹjọ́ ń lọ ilé babaláwo, àwọn ni kò yá fọmọ wọn dájọ́, wò mí ò jí so, wò mí ò jí sòro, wò mí ò jí so, wò mí ò jí sòro, lábala ibi tí a gbé wà yìí o, wò mí ò jí sòro, wò mí o èmi ò jí so, wò mí mi ò jí sòro, ó tún wò mí kó tún so, wò mí kó tún sòro, wò mí kó tún so, wò mí kó tún sòro. Wo bá ṣe wà bí àwa wá tajà ní ọdẹ máa tajà wa, ikú ayé kan ò lè gbé wa lọ, àrùn ayé kan ò ní sọ wá lọ́jọ́, nǹkan kò rẹ̀ ní ṣe àwọn ọmọ tá a bí, toró ní jálajàla ayé ni ẹjọ́ lè yàn bóògùn rò, bó o bá ti rò ó, bó o bá ti ṣe, bó o bá ti ràn tó bá fi lọ tó bá fi bọ̀ tí ò bá rí bí máa jù sí, á dá padà sínú ilé ẹ̀, kò tí ẹ̀ kú òun ilé ẹ̀bí tó gbé wà yẹn ló gbé wà. Ọmọ anybody tó bá fi ṣépè ń bí, ìwọ ló lè pe, ìwọ ló ní pàǹdùkú ẹ tó ń rú káàkiri, ojoojúmọ́ làwọn ń tajà ń bí, ó ta náà lára ń kun ẹ́ kiri, olówó lára ń kun ẹ́ kiri, ó bá lówó lọ́wọ́ ara máa kun ẹ́, èèyàn rówó po owó, inú èèyàn máa ń dùn ẹ tó bá róbà, inú ẹ̀ máa dùn, orí bí náà wá ṣe ń dùn lójoojúmọ́, inú wa ń dùn ní láàárọ̀ kùtùkùtù, ò bá gbó kó sára wà máa rojọ́ the same ni husband and wife the same ni wọ́n, the same level náà jọ wà, wọ́n á rojọ́ wèrè lẹ́gbẹ̀ẹ́ ọkọ ẹ̀ bó ṣe ń rojọ́, orí bó ṣe ń rojọ́ òun bá àwọn èèyàn ṣe pé lẹ́gbẹ̀ẹ́ ọkọ ẹ̀, àwọn kan irú kan náà lẹ́yìn méjèèjì, gbogbo ohun tẹ́ ẹ sọ, gbogbo ibi tẹ́ ẹ bá lọ, bẹ́ẹ̀ bá lọ ilé babaláwo lórí ọmọ ọlọ́mọ ẹ ní bọ̀ tírélà ló máa kán yín lẹ́sẹ̀, kò sí ohun tẹ́ ẹ máa ṣe sí, àbórí yín burú ni. Ìwà máa sórí social media, wọ́n máa ṣe níbí báyìí, wọ́n máa fọ́ sọ̀yà fún wa níbí báyìí, gbogbo ohun tá a jọ ń ṣe tọ́tún tòsì ó ní àwọn ìjọba ń rí, wọ́n ṣe ń wo ẹ̀ náà ń wò wá, wọ́n jọ ń wo gbogbo wa ni, nígbà bá bẹ́lẹ̀ yà wá débi tá a bá máa bá dé, ìjọba ṣẹ̀wà mọ́ ìpé yẹ̀sì ni, a máa bẹ́lẹ̀ yà yẹn débi kan káwé ní máa dán nìkan lára, ó jó ó dùn ó ká lára, ẹjọ́ torí Ọlọ́run, AMCVA award yẹn, AMCA award tí wọ́n lọ fún award yẹn rí gbogbo àwọn celebrity ń bẹ, gbogbo wọn múra, gbogbo wọn ń ṣe dáadáa, ìyẹn náà tún fún ẹ̀dá lọ́dún, ó tún fún ẹ̀dá mo tiẹ̀ láìkì kan tí Fúnkẹ́ Akíndélé ṣe, ó sọ rízì tóun ò fi lè wá sí award night yẹn, Ìyábọ̀ Òjó dẹ̀ ti ṣe the same thing, àwọn celebrities ni àwọn tá a dá mọ̀ celebrities tí wọ́n torí wọ́n máa fìwé pé wọ́n with invitation náà máa ń lọ síbẹ̀, torí ẹ̀ náà ṣe sọ ẹ̀rí wọ́n kọ́ síta ni pé ìdí tá a fi rí àwọn o, Ìyábọ̀ tó jẹ́ pé gbogbo wa mọ̀ ìkó wà l'Amẹ́ríkà, ó tún bọ́ síta pé ẹ̀yin èèyàn ìdí tóun ò fi wá rèé o, that is ó respect professional line ni ẹ̀, irú professional line tèmi ní ìsìn mi ò fi fọ́ǹbù, àmì clearing and forwarding agents, èmi àtọkọ mi clearing làwọn àṣe nídìí iṣẹ́ yẹn, mo fi Ọlọ́run búra, táwọn obìnrin bá rí mi wá ní ìyá nìyẹn, ìyá náà ń pe àwa ń bẹ̀ tó ráwa ti dìyà nídìí iṣẹ́ yẹn,
Ọlọ́run ò dẹ̀ jẹ́ kí iṣẹ́ yẹn kò jẹ́ kó cancel wọn cancel lu tèmi ń bẹ̀ yẹn ìdíṣẹ́ carry am forward kò sẹ́ni tó máa cancel lu mi wọn dẹ̀ cancel lu ọkọ mi lẹ́nu èmi náà lẹ́nu kí lè òfin lẹ́nu tó o bá ń ṣiṣẹ́ déédéé tó ń rí ẹ kó jà pàpà ni kó kó ẹrù rẹpẹtẹ tó bá jẹ́ ní airport dẹ̀ ni kó kó ẹrù rẹpẹtẹ tó bá jẹ́ pé o fẹ́ ìdíròkọ bọ́dà nǹkan yẹn ni wọ́n tún máa rí ẹ ń bẹ̀ ibẹ̀ yẹn gangan làwọn àti mọ ẹni tí wọ́n cancel ní ìdí professional line yẹn èmi àtọkọ mi wọ́n cancel àwa àwọn cancel class captain gbogbo everywhere class captain ni gbogbo everywhere náà ti ṣe class captain wọ́n tún dé bí wọ́n tún fẹ́ ṣe class captain àwọn táwa lórí social media ẹ̀mí ẹ̀ ò gbé ta ló máa fi wọ́ ṣe class captain anywhere tó ń bá dé olórí lòun máa ń ṣe orígi ẹ̀mí ó dàbí adìyẹ ẹ má díẹ̀ oko tí wọ́n kì sínú omi ẹ mọ̀ tó má kí adìyẹ oko sínú omi gbóná ẹ mọ̀ bó ṣe máa ń rí kí ẹ̀mí yẹn bó ṣe rí nìyẹn orí ẹ burú bí egun tó ń léwèrè bú mi kó fi mi gbó ní ìtẹ́mi àti ẹjọ́ kò sí ẹni máa gbà ẹ́ lọ́wọ́ mi á ṣe kó tó jẹ èmi máa sá fún ẹ mo ti sọ fún ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ lórí ọwọ́ ẹ má dẹ̀ dárúkọ mi mọ́ mo ti sọ má dárúkọ mi mọ́ má tiẹ̀ tó o bá sì ń dárúkọ mi ó máa jẹ́ ń bí mi ní fiẹ́ lọ́rùn lẹ̀ èmi gan bó o ṣe ló burú lèmi èmi bó gírì irú nìwọ̀ bù ògiri lèmi bù èmi gan mọ̀ pé mo burú mo mọ̀ pé mo tún bò gírì mọ́ bẹ́ẹ̀ ọba máa pè mí pé àyà ẹ̀ ní mi ò àgbàyà ni mí bẹ́ẹ̀ ni àgbàyà ni mí ọmọ rádaràda tí ìyá ẹ̀kú játijàti rédèrèdè kan lè àwọn sọ̀rọ̀ sáwa ń bí bó o bá ti ń sọ máa dúró tiẹ̀ tó o bá ti ń sọ máa dúró tiẹ̀ ìwọ ọmọ àwọn ọmọ èèyàn fún lépè ó mọ̀ èèyàn dárúkọ àwọn olórí burúkú táyé wọn máa bàjẹ́ wọn lè sọ fún ẹ pé kò stop ẹ̀ so kí wọ́n máa wá fẹ́mi kẹ́mi fi ẹ́ lẹ̀ kọ́ nítorí kíni kọ́ nítorí pé omi èpè iṣẹ́ èpè yẹn ló máa pa ẹ́ èpè máa pọkú ẹ èpè máa pa gbogbo nǹkan tó dì mọ́ra gbogbo nǹkan tó fi ń ṣayọ̀ báyìí lèpè máa pa èpè yẹn ló máa pa ẹ́ fúnra rẹ̀ èmi ò ní sá fún ẹ ìgbà tí mo try tí mo ń sá fún tí mo ń wò pé ẹ jẹ́ ká avoid wàhálà ìyẹn ti kọjá mo rí pé ò fẹ́ forúkọ mi ilẹ̀ ni orí mi nínú tẹlifíṣàn àwọn tó ń wò mí nínú kíní bóyá ọmọ connect ẹ̀ mọ́ tv station wọn YouTube channel mi ní òsì tẹlifíṣàn ọlọ́run ló kàn ní kí wọ́n máa wà wá náà bí tẹlifíṣàn ṣé o wá rí bó ṣe wà èmi ò sí nù à ẹ má wà láì wọ́n máa dúró kí mi nẹ anybody tó bá rí mi wọ́n máa dúró kí àwa nẹ tó wọ́n mọ̀ pa wò ń ṣe ìyá òṣì wọ́n mọ̀ pé wọ́n lọ́mọ játijàti ọmọ rédèrèdè ọmọ àbí pàbẹ́ ọmọ tẹ́ gbogbo èèyàn ló bó kò ṣerú èmi ló máa kó lẹ́yà jẹ ọ̀hún tí a ní ìyá ẹ̀ bó kúnnù kòtò máa tún lù ú kòbókò lórí ìyá òṣì tó bímọ àdánù yàrá dáradá ìyá ẹ̀ ó yẹ kí ìyá ẹ̀ tún jí kó tún wá kú ni bóyá ó tún ní nǹkan tó fẹ́ fi kùn ẹ̀ lára tára ẹ̀ fi máa wálẹ̀ ọmọ rádaràdà ọmọ òṣì àbí ìpàbẹ́ gbogbo èèyàn ló fẹ́ máa ṣépè fún gbogbo àwọn èèyàn ní kinní kan mò ń bọ̀ wá fún ẹ ṣé ó wá fún ẹ̀yin mélòó ló wá fún ẹ̀yin mélòó ló wá fún ta ló máa sá fún wọ tí ò bá jẹ́ kí èèyàn wọ pé àkíní kan tí àwọn mi ò lé èèyàn kan tí mò ń wò mọ́ wàláì mo ti dúró mo ti kúrò àná ló yẹ kí n jáde fún ẹ ṣùgbọ́n oògùn tí àwọn staff mi lò fún mi oògùn tó lò fún mi wọ́n lò gbẹ̀ mo kàn sùn ní láti Saturday ìwọ̀nba ìgbà bá rí social media mo kàn sùn ni oògùn yẹn ló jẹ́ kí n máa dé láti ṣọ́ọ̀ṣì lánàá báyìí mo ní program kan tó yẹ kí n lọ ní Sheraton mo fi Ọlọ́run búra ńgbà tí máa jí mo jí 6:30 mo sùn lọ ní oògùn yẹn lọ ní mo sùn èmi ò mọ piritin ni wọ́n ń pè mo sùn ní ẹgbàá mi ò lórí mo sùn ní láti Saturday mo ti ń sùn mo kàn sùn àjẹ́ ẹ̀kan ló yẹ kí n lò lálẹ́ ọmọ tó mú wá fún mi lóná ní ẹ̀ẹ̀mejì ọmọ ẹ̀dẹ̀ yọ ni mi ìtẹ́ ẹ̀gbá kìíní yẹn lọ́wọ́ ẹ̀ ó yọ fún mi báyìí ni mọ́mí ó yẹ ẹgbà ẹ̀ lò tí ò bá jẹ́ pé mo sùn ìwọ bá wò láti bo síbo máa ti bẹ́ẹ̀ kúrú máa bẹ́ẹ̀ dọ́gba lánàá Sunday wọ́n ṣẹ́ ìpè ọmọ adúró ìpè ńláńlá yẹn ó wá máa tiẹ̀ tún wá sọ ó ní àtọmọ agbọ́ ti kúyọ̀ náà àtàwọn ọmọ agbọ́ ti kúyọ̀ náà àti àwọn ọmọ agbọ́ ti kúyọ̀ èmi lágbọ́ ti kúyọ̀ àwọn ọmọ tèmi wá sórí social media kó wá fi dára bó ṣe ń dára
wàá dára bó ṣe ń dára ṣé orí ohun tó máa ti di ẹ̀yọ́ mi ò ní bẹ́ẹ̀ sọ nǹkan kan pa ẹ̀ mi ò ní sọ fún ẹ ṣùgbọ́n máa sọ fún ẹ pé dọ́wọ́ ló bí ìyá ọ̀kẹ́rẹ́ fídíò yẹn gan mo ti gé dání wá ṣe nǹkan tó máa ń ṣe wá ṣe fún ọmọ kó wá gbé sórí social media kó máa dárúkọ ọmọ mi sí kí n mọ̀ pé àwọn ọmọ mi lélẹ́yìí ló dá orúkọ wọn lóòótọ́ wà wá wo nǹkan tó ń pè ní ìjà abiyamọ o máa rí ìjà abiyamọ ojúkorojú o máa rí tí wo ò bá ti ní feelings pé ọmọ yìí tí wo ò bá ti ní feelings fọmọ àwọn kan ní feelings fọmọ máa bẹ́ẹ̀ ja ìjà abiyamọ yẹn má jẹ́ kí n lérí tí ó dìgbà náà nù bọ́ síta kó dárúkọ ọmọ mi kẹ́mi rí pé ọmọ tèmi ló ń dárúkọ kí n rí pé àwọn ọmọ mi ló ń dárúkọ gbogbo fọ́tò wà lórí social media o ti ní onígbangba ló máa ṣe o má ṣe ń kọ̀rọ̀ gbangba ló máa ṣe o gbangba yẹn èmi fẹ́ mọ agbára tó o ní èmi fẹ́ sórí agbára tó o ní yẹn ẹni tó ń bà kí ẹ ní Nàìjíríà yìí mo fẹ́ mo nítàn káwájọ ẹni tó ní gbangba sùn lọ yẹ this is 165 ọ̀pá márùn ó máa wá sórí social media ó máa èpè burúkú ni lójoojúmọ́ ló ń fi àwọn ọmọ ọlọ́mọ ṣẹ́ kí ló dé ìwọ.